A kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yín ètò wa, ètò tá a pè ní oore ọ̀fẹ́ fún ìyípadà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ni Pásítọ̀ Olúwagbémiga Dàda láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church. Inú mi dùn láti wà pẹ̀lú yín ní ẹ̀ẹ̀kan sí ní orí ètò yìí. Ní òní, a ó bá wa sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, gbà wá níyànjú láti inú ọ̀rọ̀ Ọlọ́run, àwọn nǹkan tí ó lè ṣe ìgbé ayé wa láǹfààní. Tẹ́ ẹ bá wà níbẹ̀ tẹ́ sì ní Bíbélì yín lọ́dọ̀, a ó ka ìwé orin Dáfídì ìkejìdínlọ́gọ́fà, a ó ka ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án. Ìwé orin Dáfídì ìkejìdínlọ́gọ́fà, that's 118, verse 8 and 9. Bíbélì wípé ó sì sàn láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ẹsẹ̀ kẹsàn-án tún sọ wípé ó sàn láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run Elédùmarè fún àǹfààní tẹ́ fún wa láti wà níbí. A dúpẹ́ fún gbogbo ojú tí ń wò wá lónìí. A gbàdúrà wípé ọ̀rọ̀ yín yóò bá ọkàn wọn pàdé. Gbogbo àìní inú ọkàn wọn, Ọlọ́run, a gbàdúrà wípé kẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣàǹfààní fún wọn. Ṣàánú fún ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run. Jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó gbilẹ̀, kó sì jẹ́ ohun tí a ó múlò nínú ayé wa. Jésù Kristi, Olúwa wa. Àmín. Tí a bá wo ayé tí a wà nínú rẹ̀ yìí, ẹ ó rí i pé kò sí ẹ̀dá kan tó wà láyé yìí tí ò ní nǹkan kan tó fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Pàápàá jùlọ àwọn ọmọ wa ń gbà míì, tá a bá ń bi wọ́n léèrè wípé àṣeyọrí rẹ bó ló ṣe ṣeé ṣe fún ọ, ẹ rí tọ́pọ̀lọpọ̀ ó ní mo gbàgbọ́ nínú ara mi ni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi ò gba ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́, nítorí pé n ò gbàgbọ́ nínú ara mi láti ṣe ohun kankan rí láyé. Látìgbà tí mo ti di ọmọ Ọlọ́run, ìgbàgbọ́ mi ni wípé Ọlọ́run ó fún mi lágbára láti lè ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Ẹlòmíràn á sọ pé òun gbàgbọ́ nínú ènìyàn, ẹlòmíràn á sọ pé òun gbàgbọ́ nínú nǹkan àbí òmíràn, ṣùgbọ́n kò sí ẹ̀dá tó wà láyé tí ò ní nǹkan kan tó gbẹ́kẹ̀lé. Tẹ́ bá wo àwọn tó ń wa mọ́tò, ọ̀pọ̀lọpọ̀ gbẹ́kẹ̀lé nǹkan kan tí wọ́n ní ó ní ò ní jẹ́ káwọn ó lásídẹ́ǹtì. Ẹlòmíì ó so mọ́ ibi ìsàlẹ̀ báyìí, gbẹ́kẹ̀lé rẹ̀ nu. Ṣùgbọ́n Bíbélì fi yé wa wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé yìí asán ni. Mo ti gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ rí tó ní bàbá kan wà tóun gbẹ́kẹ̀lé. Bàbá òun múná ni, tóun bá débẹ̀ báyìí ọwọ́ kan ni. Ṣùgbọ́n nígbà tí ó lọ láti lọ gba idán lọ́dọ̀ bàbá yìí lẹ́ẹ̀kan sí, wọ́n ní bàbá ti ṣaláìsí, ìgbẹ́kẹ̀lé rẹ̀ ti wọmi. Ọ̀pọ̀lọpọ̀ wa wà tó jẹ́ pé ìgbẹ́kẹ̀lé tiwa, ibi tí wọ́n pè fún ọ ní orí òkè, ibi àdúrà, ibẹ̀ ni ìgbẹ́kẹ̀lé rẹ wà. Ẹlòmíràn orí àpáta la fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí. Ẹlòmíràn a ti gbé omi fún yín wípé omi yìí o, tẹ́ bá ti ń mu, òun ni ò ní jẹ́ ṣàìsàn, òun ni ò ní jẹ́ ṣe kan, irọ́ ló pọ̀ nú ẹ̀. Jẹ́ n sọ àṣírí kan fún yín lónìí tẹ́yin ò mọ̀. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ oníwàásù tẹ́yin ń wò tó tóbi tó ṣe kinní kan tí wọ́n ń sọ fún yín pé ẹ mú ẹni tí àrùn ṣúgà ń dà láàmú, ẹni tí kinní kan màá bá yín wò. Ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n tó jáde láti wá ṣèwàásù fún yín, wọ́n ní dókítà wọn lẹ́yìn wọn tí ó sọ fún wọn pé ó dáa lọ àbó lọ. Mo fi orúkọ bo oníwàásù kan láṣìírí kó tó wàásù lọ́dún kan. Dókítà rẹ̀ sọ fún wípé tó bá bọ́ sórí àpèrè láti wàásù, ó ò ní padà bọ́ síbí mọ́, nítorí pé ìfúnpá rẹ̀ ti ga. Oníwàásù tí mo sì ń sọ fún yín á lóun ń wo ìfúnpá. Wọn ò ní sòótọ́ fún yín wípé ìfúnpá tèmi gan o, màá máa lọ rí dókítà, màá sì máa lo oògùn ni. Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ? Àkọlé ìwàásù mi lónìí nìyẹn. Níbo ni ìgbẹ́kẹ̀lé rẹ wà? Kí ni ìwọ gbẹ́kẹ̀lé? Ìgbẹ́kẹ̀lé tí a bá wò ní Yorùbá ó túmọ̀ sí ohun tó dá wa lójú, ohun tí a fi ọkàn wa lé lórí wípé kò lè yẹ̀, ohun tí a mọ̀ wípé
títí tá a bá fọkàn sí kò lè já wa sítàn mọ́. Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ lónìí? Bíbélì fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń gbé ìgbẹ́kẹ̀lé wa lórí ohun kan àbí òmíràn tí ò sì yẹ ká jẹ́ bẹ́ẹ̀. Ṣé ènìyàn ni ìgbẹ́kẹ̀lé tiẹ̀? Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ṣé àwọn ìjòyè ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ṣé góòlù ni ìgbẹ́kẹ̀lé rẹ? Àbí sílífà ni ìgbẹ́kẹ̀lé tiẹ̀? Bóyá ara ni ìgbẹ́kẹ̀lé tiẹ̀ náà lónìí, àbí ìgbẹ́kẹ̀lé tiẹ̀ ni Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí ohun kan tí à ń pè ní ìdánilójú, ohun tí a fẹ̀yìntì. Tá a bá jókòó lórí àga, tí àga ń bá dúró dáadáa, a lè fẹ̀yìntì, a gbẹ́kẹ̀lé wípé àga yóò gbé wa dúró. Òun là ń pè ní ìgbẹ́kẹ̀lé. Ohun tí a ti fìgbàgbọ́ wa lé lórí, ohun tí a ti gbàgbọ́ wípé kò lè yẹ̀ láéláé. Ìgbẹ́kẹ̀lé nù. Ìgbẹ́kẹ̀lé jẹ́ ohun tí ó dúró ṣinṣin. Tí mo bá ní mo gbẹ́kẹ̀lé nǹkan, ó túmọ̀ sí pé mo dúró ṣinṣin lórí rẹ̀, pé kò lè yí padà. Bóyá nǹkan tó jẹ́ òótọ́, tàbí nǹkan tá a lè pè ní ohun tó lè, tá a lè pè ní nǹkan tó lè, tí ò sí ohun tó lè ṣẹlẹ̀, yóò dúró gbọngbọn, là ń pè ní ìgbẹ́kẹ̀lé. Mo wá fẹ́ bi ọ́ léèrè, ta ni ìwọ gbẹ́kẹ̀lé gangan lónìí? Ta ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ẹ jẹ́ n sọ fún yín wípé ọ̀pọ̀ ènìyàn ló ti gbẹ́kẹ̀lé orílẹ̀-èdè wa. Ọ̀pọ̀ ènìyàn gan ti gbẹ́kẹ̀lé àwọn tí ń darí wa. A ṣe ìgbẹ́kẹ̀lé débi pé a gbàgbọ́ wípé wọn ò lè ṣe nǹkan kan, wọn ò tiẹ̀ lè já wa sítàn mọ́. Ṣùgbọ́n jẹ́ n sọ fún ọ, Bíbélì sọ pé kò dára, kò sàn fún ọ láti gbẹ́kẹ̀lé ènìyàn. Bóyá gbẹ́kẹ̀lé rẹ ní ìjọba tí ń bẹ lóde yìí. Bíbélì sọ pé a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ohunkóhun, nítorí pé kò sí ohun tí ó wà títí láé. Kí ni ìwọ gbẹ́kẹ̀lé lónìí? Bóyá ìjọba tó ti kọjá ni ìwọ gbẹ́kẹ̀lé, ṣùgbọ́n ní ẹ̀kan náà ló kàn rí pé gbogbo ẹ̀ kúkú ṣe dáadáa. Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ? Níbo ni ọkàn rẹ wà lónìí? Nínú kí lo dúró sí ṣinṣin? Bíbélì ló bi wá léèrè, ó ní ó dára níbi tá a ti kà. Ó ní ó sàn láti gbẹ́kẹ̀lé ta ni? Olúwa, ju àti gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ǹjẹ́ ìgbẹ́kẹ̀lé ti inú ènìyàn ló wà? Ní àsìkò tí a wà yìí, ènìyàn lè já ọ sítàn mọ́. Wọ́n lè yí padà sí ọ tó o bá gbẹ́kẹ̀lé ènìyàn. Ènìyàn ó tàn ọ́ jẹ. Ènìyàn lè sọ fún ọ wípé lọ́la tó o bá wá bá òun, ó ti sú ọ fún ọ. Gbogbo ohun tó o bá béèrè ni ó fún ọ. O lè débẹ̀ lọ́la kan tẹ̀ wá sọ pé ní ara rẹ̀ ò yá. Kó sọ fún ọ wípé ní tí mo promise rẹ àbí ní tí mo ti sọ fún ọ pé n ó fún ọ, mo ti lò fúnra mi nítorí pára mi ò yá. Bá a bá gbẹ́kẹ̀lé ènìyàn, asán ni. Bíbélì ní má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn, nítorí pé ènìyàn ó tàn ọ́ jẹ. Ènìyàn ò ṣeé gbẹ́kẹ̀lé. Jóábù nínú Bíbélì, Dáfídì gbẹ́kẹ̀lé. Ṣùgbọ́n nígbà tó yá, kí ni Jóábù ṣe? Ó tan Dáfídì jẹ, ó tẹ̀lé ọmọ rẹ̀ lọ. Ó lòdì sí Dáfídì. Ọmọ ogun Dáfídì ni Jóábù jẹ́, olórí ogun rẹ̀ gangan. Ṣùgbọ́n nígbà tó yá, olórí ogun ó kẹ̀yìn da ọba Dáfídì ni. Ènìyàn ṣòro gbẹ́kẹ̀lé. Dẹ́másì yí padà. Ó lóun ò lọ sínú àjò ìhìnrere mọ́ pẹ̀lú Pọ́ọ̀lù. Kí ni Bíbélì sọ? Ó ló fi wọ́n sílẹ̀. Ènìyàn lè yí padà. Torí rẹ̀ ni Bíbélì ṣe sọ pé má fi ìgbẹ́kẹ̀lé rẹ sí orí ènìyàn. Ṣùgbọ́n tó o bá gba Ọlọ́run gbọ́, tí Ọlọ́run bá fún ẹ léèyàn tí ó ràn ọ́ lọ́wọ́, o lè gbẹ́kẹ̀lé Ọlọ́run wípé ẹni náà kò lè yẹ̀. Nígbà mìíràn ìgbẹ́kẹ̀lé wa lórí ènìyàn a máa dá lórí pé bóyá wọ́n ní lọ́wọ́. Bóyá tí n bá débẹ̀, o lérò pé bóyá o lè tètè mo lè rí gbà lọ́wọ́ rẹ.
jẹ́ kí n wí fún ọ lónìí, Bíbélì sọ pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Má gbẹ́kẹ̀lé ènìyàn. Tó bá gbẹ́kẹ̀lé ènìyàn, á já ọ kulẹ̀. Ènìyàn ò ṣeé gbẹ́kẹ̀lé. Bákan náà lọ́kọ àtìyàwó. Bóyá gbẹ́kẹ̀lé rẹ inú ìyàwó rẹ ló wà àbí inú ọkọ rẹ ló wà, wọ́n lè já ọ kulẹ̀ o. Mi ò sọ fún ọ wípé wọn ò lè fẹ́ràn rẹ. Ọkọ àtìyàwó gbọdọ̀ fẹ́ràn ara wọn. Ṣùgbọ́n tó bá ti di pé ìgbẹ́kẹ̀lé mi inú rẹ ló wà, bó bá tiẹ̀ wá kú ńkọ́, kí ló ṣẹlẹ̀? Ìgbẹ́kẹ̀lé rẹ ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ti gbẹ́kẹ̀lé bàbá inú ìjọ yín, èyí tó ti pera rẹ̀ ní wòlíì lé yín lórí. Ẹ máa ń rò wípé tí mo ò bá rí kò tún sọ́nà míì. Ẹnìkan tiẹ̀ sọ fún mi lọ́dún kan, ó ní nígbà tóun ó bá ṣègbéyàwó, bàbá lágbájá báyìí ló ṣègbéyàwó fún un. Mo ní kí ló dé? Ó ní ìgbẹ́kẹ̀lé òun, ẹni tí ó ṣègbéyàwó fún un. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà, kò tiẹ̀ tí ì ṣègbéyàwó tí bàbá náà fi papòdà. Mo wá bi í léèrè, ṣó ò ní ṣègbéyàwó mọ́ torí ẹni tó ní yóò ṣègbéyàwó fún ọ ni ló ti lọ yìí. Ènìyàn tó gbẹ́kẹ̀lé ó lè kú láti anytime. Ènìyàn tó gbẹ́kẹ̀lé ó lè tàn ọ́ jẹ nítorí ò lè rí inú ènìyàn. Ìdí rèé tí Bíbélì fi yé wa wípé má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Bó ti wulẹ̀ wù kẹ́ni náà tó, má gbẹ́kẹ̀lé rẹ lé ènìyàn. Bákan náà Bíbélì sọ fún wa wípé ẹ má gbẹ́kẹ̀lé láwọn aládé. Àwọn wo là ń pè láládé? Àwọn tó lówó, àwọn tó lọ́lá, àwọn tá a ti fún nípò. Bíbélì sọ pé má gbẹ́kẹ̀lé lé wọn, wọn ó tàn ọ́ jẹ ni. Mo rí i wípé nígbà tí àwọn èèyàn wa bá ń sọ fún wa wípé àwọn fẹ́ ṣe olórí lórí wa, wọn ó sọ fún wa wípé kódà bẹ́ẹ̀ ṣe ń wò wáyé, ń tá ṣe rèé, ń tá ṣe fún yín rèé, ń tá ṣe fún yín rèé. Ẹ̀yin náà ti bẹ̀ wò, mélòó ni wọ́n ó ṣe? Wọn ò ní ṣe nǹkan kan. Ṣebí Yorùbá ló bọ̀ tó sọ wípé bá fún wèrè lọ́kọ́, ọ̀dọ̀ ara rẹ̀ ni ó kọ́ ṣe kíni? Ọ̀dọ̀ wọn ni wọ́n ó kọ́kọ́ roko sí. Ènìyàn aráàlú èèkàn wọn. Jẹ́ ń gbọ́ nímọ̀ràn lónìí gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ní ẹsẹ̀ 9. Ó ní ó sàn láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Má gbẹ́kẹ̀lé lọ́mọ aládé, nítorí ọmọ aládé ó tàn ọ́ jẹ. Ẹni tí Bíbélì wí rèé, ẹni tí a ò ronú wípé wọn ó ṣe ni wọn ó ṣe fún wa. Ìgbẹ́kẹ̀lé lórí ọmọ aládé asán náà lòun náà. A ò lè gbẹ́kẹ̀lé òṣèlú. Má gbẹ́kẹ̀lé òṣèlú. Má gbẹ́kẹ̀lé ẹgbẹ́. Bàbá kan nínú ẹgbẹ́ bó ṣe ríre, ìgbẹ́kẹ̀lé wa ò gbọdọ̀ sí ńbẹ̀. Kí ni ìgbẹ́kẹ̀lé rẹ? Bíbélì sọ pé ó sàn láti gbẹ́kẹ̀lé Olúwa ju láti gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ó túmọ̀ sí ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Bíbélì tún sọ pé ó sàn láti gbẹ́kẹ̀lé Olúwa ju láti gbẹ́kẹ̀lé ọmọ aládé lọ. Níbo ni ìgbẹ́kẹ̀lé tiẹ̀ wà? Bóyá Olúwa lè ràn ọ́ lọ́wọ́ lónìí. Bóyá o ti ń ṣe ìgbẹ́kẹ̀lé rẹ lórí ẹnìkan. Ìjákulẹ̀ wá dé. A máa ṣẹlẹ̀ torí ènìyàn lènìyàn ó máa jẹ́. Ó ní Bíbélì ṣe gbà wá níyànjú. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé má gbẹ́kẹ̀lé ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ti gbẹ́kẹ̀lé ènìyàn tán ti dèrò ọ̀run nítorí pé wọ́n já wọn kulẹ̀ láìlérò. Ìjayà bá wọn torí wípé ohun tí wọ́n ti gbẹ́kẹ̀lé kìí ṣe ohun tó dúró ṣinṣin. Ènìyàn ò lè dúró láíláí. Ọmọ aládé ò lè dúró láíláí. Ọba aládé gan ò lè dúró láíláí. Ìgbẹ́kẹ̀lé nínú wọn asán ni. Bíbélì sọ pé Kristi nìkan la lè gbẹ́kẹ̀lé. Bóyá o fẹ́ gbẹ́kẹ̀lé ìpèsè nínú ẹbí rẹ ni, gbẹ́kẹ̀lé Kristi. Olùrànwọ́ tí ó ràn sí ọ kò lè mí sí ilé rẹ. Ṣé ẹ máa ń gbọ́ tí wọ́n ò ní kó o gbàdúrà wípé ẹni tọ́lọ́run rán sí ọ kó mọ́ lọ bòmíì. Ọlọ́run ìrànyàn sí yàn kó lọ bòmíì. Àfi tí ì bá ṣe Ọlọ́run. Ibi tó bá rànyàn sí gan, ibẹ̀ lèèyàn lọ. Ta létí ẹ̀ lágbára láti darí ènìyàn síbòmíì.
níbi tí Ọlọ́run bá sọ pé lọ síbí, ta lẹni náà tó tún lágbára tó lè ní rárá lọ gbé fẹ́lòmíì? Kò sí. Jẹ́ n wí fún ọ lónìí, má gbẹ́kẹ̀lé rẹ léèyàn o, má fi gbẹ́kẹ̀lé rẹ lé ọba aládé. Ìkan tá a tún rí níbẹ̀ nínú ìwé Jóòbù orí 21 ẹsẹ̀ 24 títí dé 28. Jóòbù ní má fi ìgbẹ́kẹ̀lé rẹ lórí ọrọ̀. Owó tán. Tó bá jẹ́ pé owó ní ìgbẹ́kẹ̀lé rẹ tó rò wípé mo ti lówó, mo ti lóhun gbogbo, ò ní nǹkan kan. Bíbélì fi yé wa wípé owó wù ìyẹ́ yóò sì fò lọ. Àsìkò kan bọ̀ tí owó wù ìyẹ́ tí ó sì fò lọ, ni Bíbélì wí. Má gbẹ́kẹ̀lé owó. Owó ò lè ṣe nǹkan kan. Ẹnìkan ní tí mo bá ti lówó, mo ti lóhun gbogbo. Rárá, tó bá ti ní Jésù, òun ló lóhun gbogbo. Tó o bá lówó ò ní nǹkan kan, nítorí owó ò lè ra ẹ̀mí rẹ padà. Jẹ́ n tún wí fún ọ wípé bó ṣe wù ó lówó tó, owó ò lè wò ọ́ sàn. Owó ò kì í wò yàn sàn. Àwọn tí wọ́n ń kú lónìí, kìí ṣe pé a dára jù wọ́n lọ. Wọ́n ó gbé ẹlòmíràn kúrò nílùú tá a wà yìí gan, wọ́n á gbé ìlọ̀lú ọba. Ibẹ̀ ni wọ́n ti tọ́jú rẹ̀. Ibẹ̀ ni wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kán ṣe fún un. Ibẹ̀ ni ó ti rí gbogbo àǹfààní tó yẹ kó rí. Síbẹ̀síbẹ̀ wọ́n sọ fún wa pé kí ni? Ó kú náà ni. Wo àwọn gómìnà tó ti kú, ṣé wọn ò lówó ni láti ra ẹ̀mí wọn? Bí wọ́n bá ní kẹ́lòmíì ò gbé owó lẹ̀, bí kú bá ní tí mo fẹ́ gbà rí, ẹlòmíì wọn lówó láti gbé lẹ̀, ṣùgbọ́n owó kò ṣeé gbẹ́kẹ̀lé. Nítorí pé Bíbélì sọ wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe gbẹ́kẹ̀lé owó. Àsìkò kan bọ̀ tí ò ní sówó. Ìgbẹ́kẹ̀lé owó lọ́pọ̀lọpọ̀ fi ń mí. O rò pé tówó bá ti wà lọ́wọ́ rẹ, gbogbo nǹkan ti tán. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Bíbélì sọ pé má ṣe gbẹ́kẹ̀lé owó, torí pé owó ṣe kíni? Owó lọ níjọ́ kan. Jẹ́ n tún sọ fún ọ, ní tí Bíbélì ní o má gbẹ́kẹ̀lé. Má gbẹ́kẹ̀lé ẹran ara. Mo lè ṣe lé, tí n bá jí lọ́la ilé máa ṣe. Má fi gbẹ́kẹ̀lé rẹ lé ẹran ara bíi tiẹ̀. Ẹran ara tí mo túmọ̀ sí ni wípé má fi ìgbẹ́kẹ̀lé rẹ sí ara rẹ gangan. Mo lè ṣe lé. Ìgbẹ́kẹ̀lé rẹ lórí ara rẹ ló wà. Ọ̀ tanra rẹ jẹ ńjọ́ kan. Ẹnìkan ló sọ̀tàn kan nípa ẹnìkan tí wọ́n ní ó ní agbára. Tí wọ́n bá fẹ́ jí, wọ́n ní ọmọ odó gan wọ́n máa fi jí. Ẹ̀mọ́ ọmọ odó wá, wọ́n lọ fi jí, yóò dìde, yóò ní èmi tí mo ṣe kíní kan. Nígbà tó tí àsìkò tọ́lọ́run ó bẹ̀ wò, wọ́n jí tì pẹ̀lú ọmọ odó, kò lè dìde mọ́. Wọ́n ti gbẹ́kẹ̀lé ẹran ara wọn. Ìwọ ti rò pé ìwọ nìkan ló lè ṣe ohun gbogbo, nítorí pé o wò pé bóyá o lágbára. Ṣùgbọ́n jẹ́ n sọ fún ọ lónìí, Bíbélì sọ fún wa, má fi ìgbẹ́kẹ̀lé rẹ sí ẹran ara rẹ. Má ṣe gbẹ́kẹ̀lé ẹran ara rẹ. Ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 3 ló sọ bẹ́ẹ̀. Torí ibi tí wàhálà ti máa ń wá rèé. Ibi tí onígbàgbọ́ ti máa ń rí wàhálà jùlọ ní. Mo lè ṣe lé, mo lè ṣe lé. Pọ́ọ̀lù gbà wá níyànjú pé ká má gbẹ́kẹ̀lé ẹran ara wa. Pọ́ọ̀lù ò gbẹ́kẹ̀lé ara rẹ̀. Kò fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ẹran ara rẹ̀. Pẹ̀lú gbogbo ohun tí Ọlọ́run ràn lọ́wọ́ láti ṣe. Inú mi ti dùn wípé Bíbélì fi yé wa wípé a fi àìsàn kan sí lára tí Ọlọ́run ò jẹ́ kí àìsàn náà níwòsàn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ló gbàdúrà kí Ọlọ́run mú kúrò. Ọlọ́run sọ wípé ṣé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọlọ́run fi hàn Pọ́ọ̀lù wípé ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara rẹ kò lè ṣe ọ́ lóore. Gbẹ́kẹ̀lé mi. Pọ́ọ̀lù sì gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọlọ́run ṣe ohun mèremère, ohun àrà nínú ayé rẹ̀. Ìdí rẹ̀ tí Pọ́ọ̀lù náà lè kọ àkọsílẹ̀ wípé má ṣe gbẹ́kẹ̀lé ara rẹ. Wò mí, ìwọ tó ń wò mí tó máa ń sọ pé mo gbàgbọ́ nínú ara mi pé mo lè ṣe. Má gbàgbọ́ nínú ara rẹ. Gbàgbọ́ wípé Ọlọ́run lè ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kó ṣeé ṣe. Torí mo ti gbọ́ dáadáa tọ́pọ̀lọpọ̀ ó ní just believe in yourself. Why do you believe in yourself? Kí ló dé tó, kí ni ìgbàgbọ́ wo lo ní, kí ni ìwọ ní tó fi fẹ́ gbàgbọ́ nínú ara rẹ? Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé má gbàgbọ́ nínú ara rẹ. Gbàgbọ́ nínú Ọlọ́run ni. Ní ìparí, jẹ́ n sọ fún ọ wípé fi ìgbàgbọ́ rẹ, ìgbẹ́kẹ̀lé rẹ fi sínú Ọlọ́run. Ìwé orí 3 ẹsẹ̀ 24 fi yé wa wípé tí
ìgbẹ́kẹ̀lé wa bá wà nínú Ọlọ́run, o lè dùbúlẹ̀ láìsí wàhálà kankan, ẹ̀rù kankan ò lè bà ọ́, o lè sùn lálẹ́ láìsí wàhálà. Mo rántí nígbà kan tí wọ́n ń sọ pé kinní kan wà tó wọ́n máa ń pa àwọn èèyàn nínú ilé. Àwọn èèyàn wá láti jáwé sínú ilé, tó bá ti jáwé sínú ilé kinní ò ní pọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló gbẹ́mí lé náà lọ ń jáwé. Irọ́ náà ni, ní tí ó bá pa ọ́ pọ̀ ni. Ṣùgbọ́n tó bá ní ìgbẹ́kẹ̀lé nínú Jésù Kristi, ọkàn rẹ ó balẹ̀, ó sùn, ó sì sùn dáadáa. O ò ní bẹ̀rù ohun kankan, o ò tiẹ̀ ní bẹ̀rù ọ̀tá. Bó o bá ní ìgbẹ́kẹ̀lé nínú Kristi, jẹ́ n sọ nǹkan kan fún ọ gan. Àwọn à ń lọ lóru, à ń lórí òkè, à ń ṣe kan yóò dínkù. Torí ibẹ̀ ni ìgbẹ́kẹ̀lé rẹ wà. Tí n bá ti lọ bí tí n bá ti lọ ọ̀hún, tí wọ́n bá gbómi fún mi, bí tí wọ́n bá gbé ọ́ìlì, irọ́ ni. Ìgbẹ́kẹ̀lé inú Ọlọ́run ló wà, inú Jésù Kristi ló wà. Ó nìkan la lágbára. Mo gbà ọ́ níyànjú lónìí, gbé ìgbẹ́kẹ̀lé rẹ sórí Kristi. Kristi nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. Òun nìkan ló lè gbà ọ́ là. Tó bá gbẹ́kẹ̀lé, yóò gbà ọ́ là, kò sọ́nà mìíràn. Bó bá ṣe ń wo ètò wa, ó rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa ń gbé Jésù ga ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run sì wí fún wa. Ẹni tó bá gbàgbọ́ ni ó ní ìyè. Ẹni tó bá gbàgbọ́, bí ó bá tiẹ̀ kú láyé, Bíbélì sọ pé yóò ṣe kí ni? Yóò yè. Nípa ìgbàlà, gbẹ́kẹ̀rẹ́ ilé Olúwa. Nípa ìpèsè nínú ilé, gbẹ́kẹ̀rẹ́ ilé Olúwa. Tó bá jẹ́ agbára ni, gbẹ́kẹ̀rẹ́ ilé Olúwa. Tó bá jẹ́ pé ọ̀nà kan ni ò tí ì là, gbẹ́kẹ̀rẹ́ ilé Olúwa. Tó bá gbẹ́kẹ̀lé Olúwa, ohunkóhun tó bá béèrè yóò ṣí sílẹ̀ fún ọ. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, orúkọ mi ni Dàda Olúwagbémiga láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church. Inú wa dùn tẹ́ bá lè darapọ̀ mọ́ wa láago 10 láàárọ̀ ọjọ́ ìsinmi, tàbí ní aago 5 ní ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi àkọ́kọ́ oṣù àti ìsinmi tó parí oṣù. Bákan náà ní Wednesday, a máa ń ṣe ìsìn láago 5 ní Àbáyọ̀mí ní Ìwó Road. Olúwa á ràn yín lọ́wọ́. Jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún àwọn èèyàn wa. Ẹ ràn wá lọ́wọ́ láti lè fi ìgbẹ́kẹ̀lé wa lé yín. Ẹ ṣeun nítorí pé ẹ ṣe jù béèrè wa lọ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 307492. Èyí tí mo pè ká yìí, ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé